ṣe ni láàánú pé lánàá a ṣàdédé gbọ́ pé wọ́n ti àwọn ọlọ́pàá Nàìjíríà pàápàá jùlọ ti ẹ̀ka Èkìtì State wípé wọ́n kọjá wá sí ìpínlẹ̀ Èkó, wọ́n ti gbé brọ́dà wa agbẹjọ́rò tó ń jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tá a mọ̀ sí alàgbà Délé Fárótìmí. Wọ́n ní wọ́n yabo chambers ibi tí wọ́n wà lánàá wípé àwọn tí ó ti jẹ́ pé a ti padà wá gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì ti padà sọ pé àwọn ni àwọn wá ṣiṣẹ́ aburú, àwọn wá ṣiṣẹ́ ọ̀ràn tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ohun tó yani lẹ́nu pé ìgbà tí wọ́n wá, wọ́n ní aṣọ ara ni wọ́n wọ̀ tó bá ti yàtọ̀ sí onípélébé tí wọ́n wọ̀ lé lórí tí wọ́n kọ ọlọ́pàá sí. Ìmúra wọn, wọ́n ní kò jọ ti ọlọ́pàá tí gbogbo wa mọ̀. Wọ́n kò mọ AK-47 dání lóríṣiríṣi bí ìgbà téèyàn dì hámọ́ra ogun. Wọ́n ní wọ́n gbé wá. Ohun tá a gbọ́ ni pé ìgbà tí wọ́n wọnú iléeṣẹ́ náà, wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹni tí wọ́n bá pàdé lélẹ̀ tó ń ṣàpẹẹrẹ pé wọn ò fẹ́ kán pé ẹnikẹ́ni, wọn ò sì fẹ́ kán ya àwòrán kankan débi tí wọ́n lè fi hàn pé ohun tó ṣẹlẹ̀ ní o, bó ṣe ṣẹlẹ̀ rèé o. A tún gbọ́ pé lára àwọn tó wà nínú ibi iṣẹ́ náà tí wọ́n ń ṣiṣẹ́ ńbẹ̀ pé ìyá kan wà ńbẹ̀ tí wọ́n ní wọ́n halẹ̀ mọ́, wọ́n nà án, wọ́n sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ tí ẹni tó jẹ́ agbẹjọ́rò alàgbà Délé Fárótìmí fúnra wọn gan sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní pálàsà, tí ò ṣeé ṣe nǹkan kan, òun gan náà ló wà lọ́wọ́ arábìnrin yẹn níbi tó lè mọ́ wọn dé. Wọ́n ní wọ́n gbà á, wọ́n gba ti agbẹjọ́rò yẹn náà, wọ́n gbà á lọ. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn wọ́n gbé báwo náà ṣe máa gbé ọ̀gbẹ́ni Délé Fárótìmí, wọ́n gbé wọ́n ṣe ẹ má jẹ́ àtanra wa, ohun tá a ti mọ̀ tipẹ́ ni pé yóò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni fún ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá ti mọ ọ̀gbẹ́ni Délé Fárótìmí tipẹ́, kí wọ́n tó ṣe election kí Tinubu tó wọlé ni wọ́n ti ń sọ pé tí Tinubu bá wọlé, tó bá jẹ́ pé ìjọba Tinubu ni, pé ẹ̀mí àwọn inú ewu ló wà. Kódà wọ́n sọ nígbà náà pé bóyá ni kì í ṣe pé bóyá káwọn wá kẹ́rù àwọn káwọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n bá ti Tinubu wọlé gẹ̀rẹ́gẹ̀rẹ́ yóò ṣe kò ṣe, àwa kan ti ń rò pé ṣe pé wọ́n fẹ́ jẹ́ kí ara alàgbà ìbalẹ̀ kó tó di pé wọ́n ṣe ọṣẹ́. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tí Elédùmarè bá ti dá lákàndá èèyàn tí ò lè rí nǹkan tí ò dáa kó mójú kúrò àbí kó dákẹ́, tí ò sì ṣetán àti mọ bá wọn jẹjẹkújẹ, mọ bá wọn ṣèṣekúṣe. Tó bá ti ń sọ̀rọ̀ tó ń tú àṣírí wọn, ara wọn ò ní balẹ̀. Gbogbo ọ̀nà, gbogbo ipá tí wọ́n bá lè sà ni wọ́n mọ̀ wá. Ó ṣe ni láàánú pé lánàá wọ́n ní wọ́n ti padà gbé alàgbà Délé Fárótìmí, wọ́n ti gbé wọn lọ ìpínlẹ̀ Èkìtì. Ẹ má wo nǹkan o, wọ́n wá gbé wọn láti ìpínlẹ̀ Èkìtì, ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì, ó ti yé yín, ni wọ́n wá sí ìpínlẹ̀ Èkó ni wọ́n wá gbé ọ̀gbẹ́ni Délé Fárótìmí. Lélẹ̀ tá a sì gbọ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ jáde pé bóyá wọ́n ń wá wọn, pé bóyá wọ́n ní wọ́n ṣe nǹkan kan tó jẹ mọ́ bí ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ fún àwọn èèyàn kan tá à ń pè ní èèyàn ńláńlá, ẹni pàtàkì láwùjọ, pàápàá jùlọ èèyàn pàtàkì kan tó gbórúkọ lórí nílẹ̀ Yorùbá. Ẹ má sì mí gbọ́, èmi ò ní téèyàn bá ṣẹ̀ lábẹ́ òfin kán má fọwọ́ òfin tọ ọ̀rọ̀, kán má fi òfin gbé. Ṣùgbọ́n ìrẹ́jẹ, ìyànjẹ àti ìfi ọwọ́ òfin tọ nǹkan lọ́nà tí ò bófin mu lélẹ̀ tó já sí pé arúfin sọ pé òun fẹ́ mú ẹni tóun sọ pé ó rúfin, ẹni tó wá fẹ́ mú yàn tó sọ pé wọ́n sọ pé ó rúfin ni, wọn àti ìfìdí ẹ̀ múlẹ̀ pé ó rúfin, ṣùgbọ́n wọ́n wá lọ́nà tí ò bófin mu láti wá mú ẹni yẹn tó já sí pé àwọn náà ń rú òfin. Ó ti yé wa báyìí, pàápàá jùlọ òfin tó bá tiẹ̀ tún ti jọmọ́ bíi pé à ń fọwọ́ pa ẹ̀tọ́ ọmọnìyàn èèyàn lójú, tó ṣe pé eléyìí ṣe ọ̀rọ̀ òfin Nàìjíríà mọ́, ọ̀rọ̀ òfin àjọ àgbáyé lórí ẹ̀tọ́ ọmọnìyàn ni. Ó ti yé yín, ó jẹ́ ohun tí ò dáa, ó jẹ́ ohun tí ò dáa lélẹ̀ tó pọ̀ nínú ohun tí wọ́n wá ṣe ní àná. Bọ́lọ́pàá bá ń wá èèyàn bí èèyàn bá ṣe nǹkan, wọ́n á máa ránṣẹ́ sí ẹni bẹ́ẹ̀ pé yọjú, ó ṣẹ̀, a fẹ́ rí ọ. Bí ẹni bẹ́ẹ̀ bá wá lọ, tó bá wù ó lè mú agbẹjọ́rò ẹ̀ dání, tó bá wù ó lè dá lọ. Kódà tó bá dá wá, ẹ̀tọ́ ọlọ́pàá ni láti sọ fún pé tọ̀, eléyìí tó dá wá yìí, a fẹ́ bí ọ láwọn ọ̀rọ̀ kan àbí a fẹ́ bá ọ sọ̀rọ̀. Gbogbo ohun tá a bá sì bá ọ sọ àti ohun tó bá jáde lẹ́nu ẹ̀, ó ṣeé ṣe gbọ́rọ̀ ìbádẹjọ́ ká lò láti takò nílé ẹjọ́ tó ṣe tán láti bá wa sọ̀rọ̀ ń sìn, abó ò fẹ́ bá wa sọ̀rọ̀. Lélẹ̀ tó ń ṣàpẹẹrẹ pé wọ́n ń ṣèkìlọ̀ fẹ́ni pé tó bá fẹ́ jẹ́ kí agbẹjọ́rò rẹ̀ wà ń bẹ̀, àbò fẹ́ kéèyàn kan wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kó jẹ́ agbẹjọ́rò ẹ̀, sọ ní ìsìn kó tó di pé ó bá wa sọ̀rọ̀. Now bọ́n ṣe ń ṣe nílùú tó dàgbà sókè nìyẹn.
irú ẹni bẹ́ẹ̀ bá wá ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ àbí tó bá mú agbẹjọ́rò wá wọ́n lè jọ sọ̀rọ̀, wọ́n máa jọ sọ̀rọ̀ tán ṣẹ̀wọ̀n kan sì ṣèwádìí lọ́wọ́ ni, tó bá ṣe pé ohun tí wọ́n wá bá sọ ó jọ mọ́ ohun tí wọ́n pè lẹ́jọ́ tí wọ́n gbé lọ ilé ẹjọ́, ó ṣeé ṣe kán sọ fún pé tọ̀ nínú ohun tó sọ àtẹjọ́ tán fi sùn wá ó dàbí pé ẹjọ́ yóò lọ ilé ẹjọ́, ó wá ṣeé ṣe kí wọ́n wá sọ pé okay títí dìgbà báyìí tí ẹjọ́ lọ ilé ẹjọ́ lágbájá o ò gbọ́dọ̀ rìnrìn àjò lọ síbi kankan, gbogbo ìgbà tá a bá fẹ́ rí ọ o gbọ́dọ̀ yọjú, tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tó lágbára gan tó le ni ó ṣeé ṣe wọ́n lè gbèrú ẹni bẹ́ẹ̀ níbẹ̀ kí wọ́n tì mọ́lé kí wọ́n á kọ́kọ́ gbé lọ ilé ẹjọ́ síwájú adájọ́ tó lè wà lórí ìjókòó láti gbọ́rú ẹjọ́ tí wọ́n mú ẹni yẹn fún, as in a court of qualified jurisdiction. Ẹ gbọ́ mi dáadáa, a court of qualified jurisdiction on such a case. ṣùgbọ́n ṣe rí níbi à ń dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ nítorí 24 hours gbèdéke 24 hours wákàtí mẹ́rìnlélógún gbèdéke wákàtí mẹ́rìnlélógún tí wọ́n fi lélẹ̀ pé gbogbo ẹni tá a bá fi ẹ̀sùn kàn tá a bá pè lọ́daràn tá a bá mú pé a ní wákàtí mẹ́rìnlélógún láti gbé déwájú adájọ́, because ohun tó bá mú wa tá a gbé lọ́wájú adájọ́ láàrin wákàtí mẹ́rìnlélógún a lẹ́tọ̀ọ́ láti tì mọ́lé tá a máa fìyà jẹ nítorí pé kíni ilé ẹjọ́ kankan ò tí ì sọ pé ọ̀daràn ni ó gbọ́dọ̀ wà látìmọ́lé. ṣùgbọ́n nítorí ìwà aburú tí ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu káwa tì, ẹ rí i pé nínú ọ̀rọ̀ mi ṣáájú ó ní wọ́n gbọ́dọ̀ gbèrú ẹni bẹ́ẹ̀ lọ síwájú adájọ́ nílé ẹjọ́ tó ní àṣẹ láti gbọ́rú ẹjọ́ tá a fẹ̀sùn ẹ̀ kàn. tẹ́wọ̀n pé ilé ẹjọ́ kékeré wà, ilé ẹjọ́ ó dà pé ó pé ìpele mẹ́ta, ìkọ̀ọ̀kan wọn ló nírú ẹjọ́ tí wọ́n lè gbọ́ wọ́n sì nírú ẹjọ́ tí wọn lè gbọ́, tó jẹ́ pé tẹ́ bá gbé déwájú wọn ẹ rojọ́ ni, ṣùgbọ́n adájọ́ yẹn lè sọ fún yín pé ẹjọ́ tẹ́ gbé wá síwájú mi ò láṣẹ láti dá kì í ṣe irú ẹjọ́ tó yẹ kẹ́ gbé wá síwájú mi, fún díẹ̀ yìí mi ò lè sọ nǹkan kan, ẹ wá bẹ́ẹ̀ ṣe gbé ẹni lọ sí iwájú adájọ́ tó ní àṣẹ láti dárú ẹjọ́ bẹ́ẹ̀. ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ayé àti àwọn òṣìṣẹ́ agbófinró àti àwọn adájọ́ míì tí wọ́n jẹ́ ìkà ọ̀bàyéjẹ́ èèyàn tí wọ́n máa ń lò ní fún ẹni tí wọ́n bá fẹ́ fìyà jẹ. nígbà tí wọ́n bá ti ní kọ́lọ́pàá lọ mú tọ́lọ́pàá bá ti mú wọn wá ní gbé lọ síwájú ilé ẹjọ́ àbí adájọ́ tó láṣẹ láti gbọ́ ẹjọ́ ẹ̀ láàrin wákàtí mẹ́rìnlélógún. wọ́n mọ̀ wọ́n ṣe ohun tó fi sọ pé láàrin wákàtí mẹ́rìnlélógún wọ́n gbé lọ sílé ẹjọ́, àmọ́ ilé ẹjọ́ tí ò láǹfààní tí ò láṣẹ láti gbọ́ ẹjọ́ ẹ̀ ibẹ̀ ni wọ́n gbé lọ. lélẹ́yìí tí wọ́n ti mọ̀ pé adájọ́ sọ pé mi ò láṣẹ mi ò sì láǹfààní láti gbọ́ ẹjọ́ yìí nítorí pé kí ni kì í ṣe irú ẹjọ́ tó yẹ kẹ́ gbé wá bí. ohun táwọn tí à nílò ni pé kó wà ní àkọọ́lẹ̀ pé wọ́n ti gbé déwájú adájọ́ kan nílé ẹjọ́ kan láti máa fi tako òfin tó sọ pé láàrin wákàtí mẹ́rìnlélógún ẹ gbọ́dọ̀ gbé ọ̀daràn lọ sílé ẹjọ́ kó déwájú adájọ́. ṣé o tí mò ń sọ yé wa báyìí? They will take such a person to a court that is not qualified to hear such a case intentionally, so that in the written document it will be written that the person has been arraigned in a court. Most often they do that intentionally. ẹ̀ẹ́dẹ̀ ti rírú ẹ̀ àti irú àwọn àpẹẹrẹ yẹn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gbé tàti máa ń sọ. ẹ mọ̀ pé mi fẹ́ràn kí n máa sọ nípa ọ̀rọ̀ ta lọ́lọ́run nítorí pé ó ṣẹlẹ̀ kò ìpẹ́ ẹ bá wo bọ́n ṣe ṣe ọ̀rọ̀ ta lọ́lọ́run, ẹ wo bí wọ́n ṣe sáré ní wọ́n ti gbé lọ sí kóòtù tí adájọ́ yẹn ní kán lọ tì mọ́lé fún títí dìgbà báyìí, kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n níbi tiẹ̀ àṣìṣe tó tún wáyé ni pé agbẹjọ́rò tí wọ́n mú wá pé kó wá dúró fún ìyẹn náà mọ̀ ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ fìyà jẹ. nínú àwọn míì ohun tó máa ṣe ni pé ilé ẹjọ́ tó máa gbé lọ kò ní jẹ́ ilé ẹjọ́ tó lè gbọ́ ẹjọ́ yẹn, á jẹ́ ilé ẹjọ́ tí ò láṣẹ láti gbọ́ ẹjọ́ yẹn. adájọ́ yẹn dẹ̀ ti mọ̀ ohun tó kàn nílò láti sọ pé mi ò lè gbọ́ ẹjọ́ yìí, ẹ wá bẹ́ẹ̀ ṣe gbé lọ ilé ẹjọ́ tí wọ́n ti lè gbọ́ ẹjọ́ yìí. so nǹkan ká ti wà lákọọ́lẹ̀ pé wọ́n gbọ́dọ̀ àrìn déwájú ẹ̀ ṣùgbọ́n kò lè dá ẹjọ́ yẹn, ẹnu nǹkan táwọn nílò nìyẹn láti máa fi ṣe ẹ̀rí gbéra wọn pé a gbé lọ ilé ẹjọ́ within 24 hours. àrùfin tó sọ pé a gbọ́dọ̀ gbé lọ ilé ẹjọ́ within 24 hours. ìgbẹ́mi àtẹ̀yìn ìbéèrè tó yẹ ká bẹ̀rẹ̀ wa ni pé ṣé wọn mọṣẹ́ tó ní, ṣé wọn mọ ibi tó yẹ kán gbé lọ? wọ́n mọ̀ ṣùgbọ́n ọgbọ́n pé kán lè fìyà jẹ, because after that one appearance wọ́n lè wá máa delay ẹ̀ nínú ibi tó wà yẹn for some time láti sọ pé wọn àti rí ọjọ́ nílé ẹjọ́ níbi tó yẹ kán gbé lọ, pé wọ́n wá ọjọ́ tó máa gbé lọ. ìgbà tán bá dẹ̀ tó ní wọ́n rí ọjọ́ ni ṣẹ́dẹ̀ wọn pé ó dìgbà tán bá gbérú ẹni bẹ́ẹ̀ níwájú adájọ́ kán tó ṣẹ̀ṣẹ̀ máa rojọ́ pé ó dáa gbogbo ohun tí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ a fẹ́ gba béèlì ẹ̀ bọ́ǹdì kó máa lọlé kó máa tilé wá gbogbo ohun tó bá fẹ́ ṣẹlẹ̀. ṣùgbọ́n kó tó dìgbà yẹn fún ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fẹ́ fìyà jẹ̀yàn àbí fọwọ́ agbára hàn pé mo lè ṣe nǹkan yìí fún ẹ tí ó sì nǹkan tí ó ṣẹlẹ̀,
wọ́n á ti ní gbèdéke pé ẹ tiẹ̀ kọ́kọ́ rí i pé ó sùn bẹ̀yẹn fún iyejọ́ báyìí, so wọ́n á make sure pé ohun táwọn ọlọ́pàá ò mọ̀ sọ ni pé wọ́n àti ìrọ́jọ́ ní court tí wọ́n á gbèrò ẹnìyẹn lọ sí court. Now wọ́n wọ́n di àmọ́ra ogun wá, wọ́n ṣe gbogbo àṣemáṣe tí wọ́n ṣe, wọ́n gbé ọ̀gbẹ́ni Délé Fárótìmí wọ́n gbé lọ. Ṣùgbọ́n lénìí ilẹ̀ mọ́, mo ń retí pé kí n gbọ́ pé àwọn èèyàn kan, kódà àwọn agbẹjọ́rò àtàgbà tọmọdé wọn, Nigerian Bar Association, kí n gbọ́ pé wọ́n ti ya síta, wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn pé kán fi arákùnrin yẹn lẹ̀. Ká wá gbọ́ pé láàrin wọn gan ká tún rí àwọn adájọ́ kan tó mọ̀ ní rárá ohun tó ṣẹlẹ̀ yẹn ò bójúmu, ẹ fi alàgbà yẹn lẹ̀, ẹ ṣe bófin ṣe sọ. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́, ó bani nínú jẹ́ pé àrírú ẹ̀ àsìgbọ́rú ẹ̀, kódà kó jẹ́ ẹnu àwọn tí wọ́n wà nílẹ̀ Yorùbá nìkan gan ni ó ṣe é, ó yẹ ká rírú àpẹẹrẹ yẹn, ṣùgbọ́n yanilẹ́nu ó dùn ní pé àrírú ẹ̀. Bákan náà mo retí pé lónìí ó yẹ ká ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n jáde tí wọ́n ní ohun tó ṣẹlẹ̀ yẹn ò yẹ kó rí bẹ́ẹ̀, tí ìfẹ̀hónúhàn tí ó ti wáyé ní ráńpẹ́. Mi sọ pé kán dàlúrú o, mi nìkan bà nǹkan jẹ́ o, ṣùgbọ́n kán fi àpẹẹrẹ hàn ìjọba pé rárá báyìí kọ́ ni ó máa rí lọ, ànígbà, ẹ máa ṣe àwọn nǹkan wọ̀nyí bófin ṣe sọ. Irú bọ́n ṣe gbé alàgbà títí dìsìn, lóòótọ́ à ń sọ pé lágbájá ni àmẹ̀dù ni, torí àwọn méjì kan wà tó ṣe gbòógì nínú àwọn tá a nígbàgbọ́ pé àwọn ni wọ́n ń sọ pé bóyá wọ́n fẹ́ fi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́, wọ́n fẹ́ fi kan brọ́dà wa yìí, brọ́dà alàgbà Délé Fárótìmí, ìyẹn Tony Elumelu àti bàbá wa tí mò ń dọ́gbọ́n sọ yìí, ọmọ Yorùbá àtàtà mà là ń pè wọ́n, àgbàlagbà kan gbòógì nílẹ̀ Yorùbá mà ni wọ́n, amòfin mà ni àwọn náà. Ó dùn ní púpọ̀, yanilẹ́nu pé a bá orúkọ rú wọn nínú ohun tó ń ṣẹlẹ̀ yìí, ìyẹn bàbá wa Afẹ́ Babalọ́lá. Bó tiẹ̀ jẹ́ ó ṣeé ṣe o, a lè padà gbọ́ páwọn kan náà ṣiṣẹ́ yẹn, ṣùgbọ́n pẹ̀lú irú èèyàn tí wọ́n jẹ́ láwùjọ nílẹ̀ Yorùbá àti bí orúkọ wọn ṣe ti wà nínú ọ̀rọ̀ yìí, ṣé kò yẹ kán ti wá nǹkan kan ṣe sí i táwọn èèyàn ti máa gbọ́ pé wọ́n ti ní kí arákùnrin yẹn kó máa lọlé, bó tiẹ̀ ṣe pé wọ́n sì fẹ́ bá ṣe ẹjọ́, táwa máa gbọ́ pé bàbá wa Afẹ́ Babalọ́lá àwọn náà gbé ìgbésẹ̀ yẹn pé ẹ má fòfin yàn jẹ o, ẹ má ṣe nǹkan kan tó rúfin, ó bà mí lórúkọ jẹ́, lóòótọ́ ni mo fẹ́ pè é lẹ́jọ́, ṣùgbọ́n ẹ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ, kódà tó bá ṣe é ṣe gan kan lo gbogbo agbára tán bá ní, kán make sure pé kán gbé alàgbà Délé Fárótìmí lọ ilé ẹjọ́, bí ilé ẹjọ́ bá gbà kán gba béèlì wọn, kán jọ gba béèlì wọn, kán máa lọlé, gbogbo ẹjọ́ tó bá fẹ́ bá wọn ṣe kán máa ṣẹjọ́ lọ. Ṣùgbọ́n yanilẹ́nu pé àrí nǹkan tó jọ bẹ́ẹ̀, a sì gbọ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Ṣé rí táwa bá ń sọ̀rọ̀ ta ní kò sí àgbàlagbà kankan tó gbẹnu ẹnì kankan nínú gbogbo wa sọ̀rọ̀, oníkálukú ń jà forúkọ àti ọrọ̀ ayé tó fẹ́ kó jọ fúnra ẹni. Ìdí nìyẹn èmi ò lè bá yín sí nídìí kí anybody jáde kó nítorí ẹnìkan jẹ́ ọmọ Yorùbá káwa tó kù ká máa ta ọjọ́ ọ̀la wa àbí ká máa ta ẹ̀tọ́ wa láti support ẹ̀. Mo sì ń wò yín níran, mò ń rẹ́rìn-ín, ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tẹ́ fi síbẹ̀. Bọ́rọ̀ ṣe ń lọ ìtọ́rọ̀ yóò bá tí ì yanjú tó fi parí tẹ́nà, gbogbo ìgbà tó wù kó lò ń bẹ̀, ẹ bá ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó bá kó ń bẹ̀ tán bá ní ìlú yẹn sì wà lẹ́yọ̀ kan kò tí ì pín, tán wá ní ẹlòmíì bọ́ síbẹ̀, ọmọ Yorùbá jẹ ìyà ọmọ ètè, ìyà tí ó jẹ gbogbo ọmọ Yorùbá lórí èèyàn kan tẹ ní ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tóun lọ ṣayé tiẹ̀, tó lọ jọlá, tó lọ jọrọ̀, tó lọ tọ́jú ara ẹ̀, mọ̀lẹ́bí ẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀, ìyà tí ó padà jẹ gbogbo ọmọ Yorùbá lórí ẹ̀ olóhùn lọ wájú yẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ la wá sọ lẹ́ni. Mo yà síbẹ̀ yẹn torí pé mò ń fi àpẹẹrẹ hàn wá ni pé kò séèyàn kankan tó ń dá fún kankan ní ó kálukú ń jà sápò ara ẹ̀. Ìdí dẹ̀ ni tó ṣe pàtàkì tó ṣe kókó. Tí wọ́n bá ní wọ́n mú ẹnìkan nínú wa lọ́nà àìtọ́, yálà ẹnìyẹn mọ̀yàn o kò mọ̀yàn o, ó lówó o kò lówó o, oníṣẹ̀ṣe ni o, mùsùlùmí ni o, kìrìsìtẹ́nì ni o, tí wọ́n mú lọ́nà àìtọ́, ẹ̀tọ́ gbogbo wa ni láti fi ara ká faraya, ká fariwo ta, ká bọ́ síta, ká jẹ́ káwọn oníwà àbàjẹ́ wèrè ìnàkí ẹranko wọ̀nyí tán kóra wọn jọ, tí wọ́n ń pera wọn ní ọlọ́lá, olówó, ọlọ́rọ̀, olórí, tó ń kálukú ń fún rẹ̀ ní táìtù tí wọ́n bímọ wọn wálé ayé. Èyí tó bá wò títí pé kò síbi tó ń fẹ́ gbà wọ politics tó ń fojú jọ wọn, yóò pera ẹ̀ láàfáà, tó náà bá ti bẹ̀rẹ̀ sí parọ́, tó parọ́ mọ́ àwọn baba ńlá baba wa tó sọ ọ́nà dandan tó pọ̀, ara àwọn wèrè tán ti fẹ̀sìn kó lọ́pọlọ tí wọ́n tẹ̀lé tí wọ́n mọ̀ dáwó fún, dẹ̀ yóò tún mọ́ lọ gba eléyìí tí ó bá gbà ń Saudi kún, tó bá ti di ọlọ́rọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ yóò wá àwọn ọlọ́pàá tí ó mọ̀ tẹ̀lé kiri, àbí ọlọ́pàá ò kálu o, wọn ọ̀rọ̀ ọlọ́pàá sọ̀lú o, àbí bẹ́ẹ̀ kọ́, yóò ra àwọn ọlọ́pàá tí ó mọ̀ tẹ̀lé kiri àtàwọn sójà, yóò rí iléeṣẹ́ ọlọ́pàá kan
tí ó lọ bá ọ̀gá bẹ̀ tí ó ra bẹ̀ pa pé gbogbo ẹni tí n bá ti fẹ́ fìyà jẹ àwọn ọmọ yín ní ìmọ̀ràn tí wọ́n lọ máa ṣiṣẹ́ gbogbo yín lẹ́mọ tí mò ń sọ kò rújú tó jọ yé gbogbo wa bẹ́ẹ̀ náà lára àwọn pásítọ̀ náà tó ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ni ti politician àbí bẹ́ẹ̀ náà dẹ̀ ni tàwọn tí wọ́n náwọn ní owó tán lọ́rọ̀ láwùjọ ohun tó ní kálukú wọn ṣe nìyẹn bó làwa tó kù tá a fẹ́ bá wọn kópa nínú irú nǹkan bẹ́ẹ̀ àti tá a sí nínú kàtígórì tí mo sọ kalẹ̀ bó la ṣe fẹ́ gbára wálẹ̀ ju pé kí ìmọ̀ wa àtẹnuwa kó ṣe ẹyọ kan tá a kọ́kọ́ mọ̀ pé tí wọ́n bá fi ọwọ́ láàbí ìyà jẹ nìkan láàrin wa ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ ẹ̀sìn kán má fi bò wá lójú tí wọ́n bá fẹ́ fi ọwọ́ ọlá àti agbára gbá ẹnìkan lójú nínú wa ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ẹ má jẹ́ kán fi bò wá lójú ẹ jẹ́ ká mọ̀ pé ohun tí ò dáa kò dáa ni kò lórúkọ méjì then bí ìwọ bá jẹ́ agbẹjọ́rò àbí ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí ó jẹ́ gbajúmọ̀ láwùjọ tó sí lára àwọn ẹni tá à ń sọ wọ̀nyí bó bá gbọ́ pé wọ́n mú ẹnìkan sórí níwọ̀n bá àgbà tó bá ti gbọ́ pé wọ́n ṣe nǹkan kan tí ò bófin mu nínú ìrìn àjò yẹn ẹ̀tọ́ ẹni láti jáde láti sọ̀rọ̀ pé rárá àní faramọ́rù nǹkan báyìí kò dáa kì í ṣe torí ẹni tó ń mú yẹn torí ẹlòmíì ni àdé torí ọjọ́ tí ò bá kàn wọ́ náà wọ́n lọ́dẹ tó fẹ́ràn tó ń ṣètùtù kì í ṣe torí eléyìí tó ti pa torí ọjọ́ míì ni eléyìí tó pa yẹn ó ti pa náà àmọ́ torí ọjọ́ míì kó lè rí mi pa ló ṣe ń ṣètùtù fọyín tí ẹ bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ọ̀rọ̀ mi ó ti yé yín ẹ̀yin tẹ́ bá jẹ́ àsáwọ̀ àbí ègùn ó lè mọ yé yín now ká ní ọjọ́ kìíní àná tí wọ́n mú àwọn èèyàn lọ́nà àìtọ́ tó ń ṣe gbogbo àtọ́ ká ní gbogbo wa ti jáde tá à ń sọ̀rọ̀ tí gbogbo wa ti ń faraya kán ti mọ̀ pé àní gbọ́ àní gbà kò dẹ̀ ní fararọ kán mọ̀ ṣerú nǹkan báyìí láwùjọ wa bóyá ti dẹ́kun irú wa yìí bóyá irú nǹkan báyìí ò ní máa ṣẹlẹ̀ bóyá àwọn èèyàn wọ́n ti mọ̀ lọ́rùn ṣùgbọ́n gbà tó ṣe pé táwa kan bá ti ń gbé tá à ń pariwo pé kò bójú mu lára àwọn kan láàrin wa tí ó dìde tí ó ní ẹgbẹ́ nu yín sọ̀hún nǹkan tó jẹ lóyo ẹjọ́ ń fìyà jẹ ara ẹ̀lẹ́tún rí tó délẹ̀ yìí ẹ̀yin kan náà wá ń sin tẹ̀ ń wò tẹ́ ní ọ̀bọ̀ yẹn ti lè sọ̀rọ̀ jù sóò nìkan ni ó ti lẹ́nu jù ẹjọ́ ti lọ jìyà jẹ́ ẹjọ́ ń fìyà jẹ but what you don't know maybe tomorrow you are next bóyá wọ́n náà ló kàn next ohun tó máa bí rẹ̀ ni pé òkè kí ló ṣe tó jalè ni tó ní Boko Haram tó ní Bukarawa àbí whatever ten pé tájọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde tó ní ṣé òun ní wèrè ọ̀gá ọlọ́pàá àgbà kan tí ń ta drọ́ọ̀gì tí ń ṣe drọ́ọ̀gì ọmọ Fúlàní tí ń gbé àwọn èèyàn tì mọ́lé wọ́n bá ti fún lówó tí ń ṣe gbogbo rán tó ṣe ṣóun ni àbí ṣóun ló ń ṣèjọba tó ní kí ìlú má dà níbi tó yẹ kọ́pọ̀lọpọ̀ ti rorí nìyẹn. This is somebody that is speaking truth to the government of the day. àwọn ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa ní Áfíríkà mẹ́yìn tó jẹ́ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ti ṣẹlẹ̀ lónìí ìjọba ó ti gbóhùn ara wọn ti mọ̀ àbí ara inú irú bẹ́ẹ̀ ni àti láwọn kan tí wọ́n padà jẹyọ jáde tán ti jẹ ààrẹ lórílẹ̀‐èdè wọn níbi pé wọ́n ń sọ̀rọ̀ sí ìjọba ń gbé wọn wọ́n tì wọ́n mọ́lẹ̀ àwọn èèyàn òdẹ̀gbà gẹ́gẹ́gẹ́gbà tí àsìkò àti ìdìbò dé irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kó jáde wọ́n dìbò fún ó ti dàrẹ orílẹ̀‐èdè ní ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ àwọn orílẹ̀‐èdè tó níbi lọ tó ní nǹkan ṣe nìyẹn tí wọ́n ṣe bí títí wa àbí bẹ́ẹ̀ kọ́ ó ní mo ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé tí wọ́n máa ń pè wá tán máa ń bá wa sọ̀rọ̀ tí wọ́n ní ẹ ṣé tẹ̀ ń sọ̀rọ̀ ìṣèpáwa náà ò fẹ́ sọ̀rọ̀ àmọ́ kó tẹ̀ ń sọ òótọ́ ní ṣùgbọ́n àwa ò lè sọ̀rọ̀ ká tó sọ délẹ̀ wọ́n á ní kó lọ gbé wa wọ́n á tì wá mọ́lé bá àti ẹ̀ ṣe nǹkan kan gan wọ́n á wá ẹ̀sùn tí wọ́n á kà sí wa lọ́rùn àbí kán lọ dáràn bí kan láwa ni òun làwa ṣe dákẹ́ which ó yé wa ṣùgbọ́n ẹ̀tọ́ gbogbo èèyàn ni láti jáde láti fẹ̀hónú hàn ní wọ́ọ́rọ́wọ́ èèyàn mélòó ló ti jáde lẹ́nu tó ti fẹ̀hónú hàn ókè ó ní kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ Délé Fárótìmí ó kàn ẹ́ ìdí tó fi kàn ní pé ọmọ Yorùbá ni ó ń jà fẹ́tọ̀ gbogbo ọmọnìyàn ni not fún títara ẹ̀ nìkan ìdí nìyẹn tó fi kàn ẹ́ ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ni pé tẹ bá jàjà yẹn tẹ bá rí jà tíjọba ti mọ̀ pé ẹ nígbà fún wọn kán máa fọwọ́ pa ìjà òfin lójú lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn gbogbo àwọn wèrè amukun mẹ́kọ̀ọ́ tán fi rú ẹ̀ṣọ́ lá tán fi ń fẹ́ lá tán fi ń ṣẹ̀ṣọ́ wọn á dáwọ́ oúnjẹ ẹ bá lọ́pọ̀lọpọ̀ wèrè wọn jáde wọn náà bàbá ńlá bàbá wọn apààyàn ni wọn láyé jọ wọn fi ń bọ òrìṣà adẹ ń sọ fún wọn pé idiot nìyí ẹ dárúkọ yé òrìṣà tí wọ́n ń fi èèyàn bọ láyé jọ ẹ dárúkọ ẹ̀ fún wa torí gbogbo ara mọ̀ ohun tán fi ń bọ Ògún kò sí èèyàn bẹ́ẹ̀ àmọ́ ohun tán fi ń bọ Ọya kò sí èèyàn bẹ́ẹ̀ àmọ́ ohun tán fi ń bọ Ọ̀ṣun kò sí èèyàn bẹ́ẹ̀ àmọ́ ohun tán fi ń bọ Èṣù kò sí èèyàn bẹ́ẹ̀ èèyàn ò já sí pé mò ń sọ pé láyé ìgbà kan àti ráwọn ọba kan tán jayé tó jẹ́ pé tíyàn bá wá ṣẹ̀ wọ́n bá dájọ́ fún wọn lè ní ẹ lọ bẹ́rí ẹ̀ nídìí Ògún ẹ lọ bẹ́ orí ẹ̀ nídìí Ògún iṣẹ́ orí ẹ̀ tán fẹ́ lọ bẹ́ nídìí Ògún yẹn kì í ṣe pé òun náà fẹ́ fi bọ Ògún ajá náà fi ń bọ Ògún tí gbogbo wa mọ̀ ṣùgbọ́n ọba yẹn fẹ́ lánìí right now
gbogbo ẹ̀yin idiot wèrè fools tẹ́ ń pera yín ní ẹlẹ́sìn tẹ́ náà ti gbẹ́sìn àjèjì kan wà ló wá túlé ayé yín ṣe ló wá túlù yín ṣe. So àwọn tí wọ́n perpetrate evil act tí wọ́n lọ ń arrest àwọn èèyàn unnecessarily tí wọ́n ń fìyà jẹ wọ́n tán fi wọ́n sẹ́wọ̀n tí wọ́n ń ṣe wọ́n báṣubàṣu wọ̀nyí. Ẹ má gbàgbé ọ̀rọ̀ àwọn ọmọ EndSARS o sẹ́wọ̀n pọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n padànù lórí pé wọ́n jáde wọ́n fẹ̀hónú hàn. Sẹ́wọ̀n pé nínú pé àwọn wèrè kan ń fẹ́ ọlá wọ́n ń lo agbára ọlá ni wọ́n ṣe rán ọlọ́pàá pé ẹ lọ pa wọ́n. Kí ni àwọn wèrè tí wọ́n lọ pa wọ́n yẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn Christian ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn Muslim ni wọ́n àwọn tó rán wọn ọ̀pọ̀lọpọ̀ wọn Christian àwọn tó rán wọn ọ̀pọ̀lọpọ̀ wọn Muslim kí ni wọ́n fi yàtọ̀ sí àwọn ọba tó máa ń fẹ́ láláyé jọ̀hún tí wọ́n ní kán lọ bẹ́rí aláìṣẹ̀ sídìí àbí kán lọ bẹ́rí ẹni tó ṣẹ̀ tí wọ́n dájọ́ kú fún kán lọ bẹ́ sídìí Ògún. Now àwọn ọba àgbà yẹn gan tó ń fẹ́ láyẹn wọ́n tún rí títí wọn ṣe ìyẹn fún gbogbo àwọn tó ń ṣe lórí òótọ́ pé ẹni iṣẹ́ àti wádìí ìdájọ́ tó tọ́ ni pé ẹjọ́ kú ni àwọn àníkan lọ bẹ́ sídìí Ògún ṣẹ́wọ̀n pé wọ́n já yòópa wọ́n dájọ́ fẹ́lẹ́ṣẹ̀ ni tí wọ́n sì tún dá lóòótọ́ nígbà míì alẹ́ lómi ni wọn tó ń fẹ́ lá bóyá ó gbà yàwó ń yàwó ẹnìyẹn wá ń sapá kándúkándú tí ó wà fẹ́ lá tí ò ní ẹ lọ bẹ̀rẹ̀ sídìí Ògún torí pé ó rí òun fín irú àwọn yẹn ni wọ́n jọ wà ní kàtígórì kan pẹ̀lú àwọn tó rán àwọn tó lọ pa àwọn ọmọ EndSARS àti àwọn tí wọ́n lọ jíṣẹ́ dé tòrutòru irú àwọn yẹn náà jọ wà ní kàtígórì kan. Ẹ̀sìn yín your newly found religion tẹ́ embrace ó dẹ̀ ní gbogbo wọn ń ṣe. That's why we kept asking you and telling you pé don't come out here and tell us pé ẹgbẹ́ sí nǹkan kan wá láti ibì kan wá fọlẹ̀ Yorùbá mọ́ àbí tó dáa jù nǹkan táwọn baba ńlá baba wa ń ṣe lọ torí àwọn baba ńlá baba wa pé you are not doing Yorùbá land any favour òun ló tún ń ṣẹlẹ̀ lójú wa yìí only the few people tí wọ́n lè calm down tán lè òye àti ọpọlọ gbé òun ni ọ̀rọ̀ yìí ló máa yé dáadáa pé it's even worse it's worse ó burú jáì torí inú ìtàn tí ẹ ń sọ fún wa tá à ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà a ṣe ń rí ibi tí àwọn bàbá wa gan tún ti ń dájọ́ òótọ́ fún àlejò tí ìtúnṣe ọmọ Yorùbá pé ọmọ Yorùbá máa ń yan àlejò jẹ àbí bẹ́ẹ̀ kọ́ why tó wá jẹ́ pé ní ìsìn with our newly found religion and everything à ń yanra wa jẹ à ń ṣe rán dandan fúnra wa adẹ̀lẹ́sìn yẹn ló dáa jù lélẹ̀ tó tún tọ́ka tó ń ṣàpẹẹrẹ pé let's retrace our step ẹja padà sẹ́yìn níbo la ti miss ẹ̀ what is going on níbo la ti miss ẹ̀ òfin olófin tá à ń lò arabi tó bá wa dé ní ṣe pé mo sọ àwọn loopholes tó wà ní àwọn òfin yẹn fún yín wọ́n ṣe sọ fún wa pé ó dáa tó loophole wà ń bẹ fún wọn láti fìyà jẹ ní tó bá fẹ́ fìyà jẹ yes òfin sọ pé láàrin wákàtí 24 wọ́n gbọ́dọ̀ gbé lọ ilé ẹjọ́ kán gba béèlì ẹ̀ tó bá jẹ́ pé ohun tán ló ṣe ohun tán lè gba béèlì ẹ̀ ṣùgbọ́n nínú òfin yẹn náà ti fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ wípé kán ṣáà ti gbé lọ ilé ẹjọ́ ni inú ẹ̀ náà ti rí ọgbọ́n náà ti rí àlàfo pé a ní gbé lọ ilé ẹjọ́ tó yẹ ká gbé lọ á gbé lọ ibi tó yẹ ká gbé lọ kákọọ́lẹ̀ lè wà pé a ṣáà ti gbé lọ ilé ẹjọ́ wọ́n kàn sọ pé bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó wà ní àwa mọ̀ á jẹ́ kó lọ jìyà tá a fẹ́ kó jẹ kó tó di pé á gbé lọ ibi tó yẹ ká gbé lọ gangan. All these people are the so-called Christians and Muslims láàrin wa. I'm not sorry to say because none of them came out and told us pé they are oníṣẹ̀ṣe ẹ fògùn búra fáwọn ẹ fi Ṣàngó búra fáwọn ẹ fọ̀yà búra fáwọn no all of them were sworn in with the Bible and the Quran so I will keep saying that and I will keep pushing that you may not like it but that is the truth. So don't má wá as a kí gbogbo wọn kọ́ ni Mùsùlùmí gbogbo wọn kọ́ ni Christian to me as long as they were sworn in to that position with the Bible and the Quran they are both Christians and Muslims. Ẹ̀dẹ̀ ń sọ fún wa pé nínú àwọn ìwé yẹn nínú ẹ̀sìn yẹn wọ́n ní kó má rẹ́ èèyàn jẹ àbí kó mọ́ yàn jẹ kó dẹ̀ má fìyà jẹyàn lọ́nà àìtọ́ kó náà dẹ̀ ń ṣe lójú wa tá à ń rí i. Now in fi round up mo retí pé àwọn ọ̀dọ́ jáde lé ní bó tẹ̀ ṣe ní ráńpẹ́ wọ́n fi ẹ̀hónú hàn nítorí wọ́n rí i pé ọjọ́ ọ̀la tàwọn náà wà at risk. Wọ́n ní ìjì tó jà tó kásọ lórí ìkọ́ nínú ilé wọ́n ní kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn kó má jáfara. Ẹ lọ rántí pé ẹni tí wọ́n mú ní ìsìn tá à ń sọ yìí dóò nǹkan ni wọ́n kọ́kọ́ mú bẹ́ẹ̀ ó ti yẹ yín wọ́n ti má ìmọ̀ye lọ́ọ̀yà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ lọ rántí pé ẹni tán mú yìí lọ́ọ̀yà ni agbẹjọ́rò tó mọ̀ nípa ẹjọ́ àbí tó dẹ̀ dáńtọ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni tí wọ́n bá lè múrú òun tí wọ́n lè gbé lọ́nà tó gbàgbé yẹn tó lè ṣe irú ohun tán ṣe yẹn fún tó lè gbé lọ mélòó ni tẹ̀yìn tẹ̀ ìṣàgbẹjọ́rò tẹ̀ ìṣàjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣe torí pé ìjáfara léwu ṣùgbọ́n kárìnkápọ̀ yíyẹniyẹni mo ló ṣe ni láàánú ó yà mí lẹ́nu pé àárí kí àwọn kankan kóra wọn jọ kán jáde lẹ́nìkan pera wọn lọ́dọ̀ kán ṣe fẹ̀hónú hàn ní ráńpẹ́ bó ṣe wù kó kéré tó tán lọ sílé ìjọba lẹ́kọ̀ọ́ pé bó onírú ẹ̀ ṣe ṣẹlẹ̀ nínú ìlú Èkó tí wọ́n wá ń gbéyàn tán gbé lọ sí Èkìtì àdẹ́ńkílẹ̀ ẹnìyẹn ṣe tó dẹ̀ jẹ́ pé ẹnìyẹn ti kọ́kọ́ fúnra ẹ̀ gbéra ẹ̀ lọ síwájú ọlọ́pàá tẹ́lẹ̀ tó wá máa béèrè lọ́wọ́ wọn pé
gbogbo àwọn àṣemáṣe gbogbo ọṣẹ́ tó ti ṣẹlẹ̀ tí wọ́n ń wá àwọn tó ṣe kí ló dé irú àwọn tí wọ́n mọ bọ́n ṣe lè wá mú ẹni ẹlẹ́ni tí ìsapàyàn yìí kí ló dé tí wọ́n yìí bá wá rí gbogbo àwọn ọ̀daràn tó ń dáràn láwùjọ wa tí wọ́n yìí rí wọn mú tó jẹ́ pé àwọn èèyàn tó bá ti ń sọ̀rọ̀ ohun tíjọba ń ṣe tí ò dáa náà ń kì mọ́lẹ̀ tán déédéé lọ ń tì mọ́lé kàkà bẹ́ẹ̀ ohun tá a rí ni pé nípa ọ̀rọ̀ epo tí wọ́n sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara àwọn ọ̀dọ́ kan tán kóra wọn jọ wọ́n lọ síwájú Arise TV wọ́n gbé oríṣiríṣi bánà dání wọ́n láwọn ń protest pé ohun tí Arise News tí wọ́n sọ nípa tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ epo pé irọ́ ni wọ́n pa àwọn òde gbà wọ́n ní láti ṣe kíni wọ́n ní láti apologize wọ́n ń protest wọ́n wà ń bẹ̀ kò mọ́ṣẹ́ wọn Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn lójú ẹsẹ̀ ń bẹ̀ náà làṣírí wọn ti padà kú nítorí pé kíni ìkànnì wọn ló padà wá ń pariwo tó jẹ́wọ́ pé wọ́n kó àwọn wá ní o ó ní iye owó tán náà wọ́n máa san fáwọn táwọn wá síbẹ̀ táwọn wá protest ṣùgbọ́n wọn sanwó tiẹ̀ fún bóyá ó sì lówó òun ò pé ni ló ń fohùn lẹ̀ ẹ imagine. ṣé ọgbọ́n tí wọ́n dá tí wọ́n ti kó gbogbo ọ̀dọ́ tí wọ́n ti kó wọn sínú ìyà sínú ìṣẹ́ wípé ìgbà tẹ́bí bá ń pa wọ́n gbogbo sí aburú táwọn bá rán wọn táwọn wá fún wọn lówó péléte owó rán dandan wọn ò gbà wọn lọ́mọ jíṣẹ́ aburú táwọn bá rán wọn. ṣé kò yẹ kí àwa fúnra wa ká fọpọ́ lọ gbé ká kọ owó ìyà owó ẹ̀sín owó ìwọ̀sí owó rán dandan ká kọ́ lẹ̀ ká kọjú sáwọn èèyàn wọ̀nyí ká bá wọn fà pé kò jọ kò ní rí bẹ́ẹ̀ ẹ má fọjọ́ ọ̀la wa ọjọ́ iwájú wa ẹ má fi tàfàlà ohun tó bá tọ́ tó yẹ ká ṣe ká má béèrè owó ká ṣe lọ́fẹ̀ẹ́ nígbà tó bá yẹ ká ṣe irú protest yẹn gan bọ́n ṣe fún yín lówó ẹjẹ́ àgbà pọ́n fáwọn kan kẹ́ ẹ yí mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe déwájú Arise yẹn kẹ́ ẹ sọ bánà wọn lẹ̀ kẹ́ wàá máa pariwo pé Free Dele Faro TV kẹ́ ẹ máa dárúkọ Nigerian police kẹ́ ẹ máa dárúkọ Ekiti state police Ekiti state government kẹ́ ẹ dárúkọ Lagos state government kẹ́ ẹ dárúkọ IGP kẹ́ ẹ dárúkọ ẹni tó pèrè ẹ̀ láàrẹ kẹ́ ẹ dárúkọ bàbá Afẹ́ Babalọ́lá kẹ́ ẹ máa dárúkọ Tony Elumelu kẹ́ ẹ máa sọ fún wọn pé bí wọ́n bá filẹ̀ ẹ̀ nígbà báwo ni ò bá ṣe dùn tó èmi ò tún ní kẹ́ ẹ má gba owó tán fún yín o kẹ́ ẹ ti gba owó yẹn ẹ wá débẹ̀ ṣe báwọn náà ní kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ bá wọn protest ọ̀tọ̀ níṣẹ́ tán náà which is iṣẹ́ pé kẹ́ ẹ lọ jà lórí òótọ́ táwọn èèyàn sọ kẹ́ ẹ sọ pé rọ́ ni kẹ́ ẹ sọ pé kán yí padà lẹ́yìn wá débẹ̀ kẹ́ ẹ gba owó yín tán kẹ́ ẹ wá yí mọ́ wọn lọ́wọ́ kẹ́ ẹ wá sọ di ọ̀rọ̀ Alàgbà Dele Faro TV pé Free Dele Faro TV kẹ́ ẹ sọ di mọ́ wọn lọ́wọ́ ṣe rò pé ẹrù yín ò ní bẹ̀rẹ̀ sí bà wọ́n oníkálukú wọn ò ní bẹ̀rẹ̀ sí súnra kì tó mo ṣe ni láàánú ẹ tún lọ fira yín ṣẹ̀sìn àwọ́rò bẹ̀ ẹ lọ ṣe protest randanrandan tán ní kẹ́ ẹ lọ ṣe lórí ohun tí ò dá tán ṣe fún yín tí àwọn èèyàn dẹ̀ ń gbèrò yìí jáde wọ́n ní kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ protest wọ́n sanwó fún yín irú ibi wo ló ń pẹ́ tó lè sacrifice for èló náà fún yín tọ́lọ́ dà pé mò ń gbọ́ 3,000 5,000 èló tó lè sacrifice owó yẹn kó fi lọ sọ tòótọ́ irú platform tán fún yín yẹn ọ̀dọ̀ wọn níṣẹ́ tán gbé fún yín pé kẹ́ ẹ lọ ṣe bẹ̀ kẹ́ wá yí mọ́ wọn lọ kẹ́ improvise pé ok ẹ já lọ ẹ má jà sọ fún wọn pé àṣẹ wọ́n bá fún yín lówó kẹ́ gbà owó yín náà ni wọ́n ṣe pé kò lè mú yín wọ́n lè ṣe nǹkan kan fún yín because normally to stage a protest nobody needs to be paid when you say you are protesting against something it's because you believe in that thing and you are viewing out your opinion so you don't need anybody to pay you to go out there to stage a protest so when somebody now decide to pay you and tell you to go somewhere and say something then it means they are buying your conscience they are using you so ṣé protest for sale ní báyìí ṣé bó ṣe yẹ kó jẹ́ nìyẹn bẹ̀mí tún sọ fún yín pé ẹ tẹ̀ wá jẹ́ àgbà pé bí ń pa yín kí ló tẹ̀ gba owó yẹn lọ́wọ́ wọn ẹ wá lọ́ra sọ fúnra yín bẹ́ẹ̀ ṣe lọ́ra pé a bá ti débẹ̀ o ohun tá a ń lọ ṣe nìyẹn mọ́ sọ̀rọ̀ o ẹ wá débẹ̀ ẹ wá ṣe protest yẹn kí ròyìn wá gbé kí lè ròyìn yẹn wá gbé kẹ wá sọ pé tọ̀ ohun tán ní ká wá ṣeré o ṣùgbọ́n àwa rí pé ohun tí ò tọ́ ni nítorí pé ohun tẹ́ ẹ sọ yẹn òótọ́ ni àmọ́ ohun tó wà lọ́kàn títí wa tí a fẹ́ lé ní òun ní nǹkan báyìí ẹ jẹ́ kán fi Alàgbà Dele Faro TV lẹ̀ kán fi ẹsẹ̀ òfin tọ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ọ̀nà tán gbàgbé olúwa lójú kò sì tẹ́ wa lọ́rùn a sì fẹ́ kán fi lẹ̀ kẹ lọ́ máa pariwo orú yẹn bẹ̀yẹn kẹ wá máa pe ìjọba ìpínlẹ̀ Èkó pétọ̀ nínú ìlú yín náà ti wá gbé kẹ pe ìjọba ìpínlẹ̀ Èkìtì nínú ìlú yín náà ti kúrò tán wá gbéyàn lọ́nà àìtọ́ kẹ pe iléeṣẹ́ ọlọ́pàá Èkìtì kẹ wá pe ọ̀gá ọlọ́pàá pátápátá kẹ pe iléeṣẹ́ ọlọ́pàá tèkó oníkálukú wọn kán wá di pé ìròyìn wá ń gbé ọ̀rọ̀ yẹn oníkálukú wọn jáde kán wá máa ro tẹnu wọn kán wá máa sọ yìí tán mọ́ ẹ wò gbà tán gbé ta lọ́lọ́run ìgbà táṣìírí tú síta pé wọ́n sọ pé Ìlọrin náà gbé lọ iléeṣẹ́ ọlọ́pàá Ìlọrin wọ́n sì mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yẹn ohun tí ò tọ́ ni ṣe é pé gbà tán pé ẹni tó jẹ́ agbẹnusọ wọn ó láwọn ò mọ̀ sí bí wọ́n ṣe lọ gbé ta lọ́lọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n gbà tí wọ́n ti fowó ra àwọn tí wọ́n rà tán ti ṣe gbogbo nǹkan tán máa ṣe tán ti pa wọ́n lẹ́nu mọ́ tí wọ́n dẹ̀ rí èèyàn tó bójú bóyá tí ó padà wá dúró tì wọ́n lọ́rùn tí ó máa bá wọn fa ọ̀rọ̀ yẹn iléeṣẹ́ ọlọ́pàá tó ní àwọn ò mọ bí wọ́n ṣe lọ gbé èèyàn páwọn kọ́ làwọn lọ gbé àwọn sì kọ́ làwọn nìkan lọ gbé àwọn náà mọ̀ ni wọ́n ẹni tó ń gbé wá lọ́nà àìtọ́ tí wọ́n sọ yẹn àwọn náà mọ̀ ni wọ́n gbé lọ ilé ẹjọ́ tí wọ́n lọ ka ẹ̀sùn sí lọ́rùn tí wọ́n sì sọ fádájọ́ pé kàn tẹ̀ kọ́kọ́ bá wọn tì mọ́lé náà
ṣe rántí arábìnrin tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní Kwara ńgbà yẹn, ṣe rántí ìgbà tí wọ́n play ìgbà tẹ́nìkan pè pé òun ni ẹ̀gbọ́n ta lọ́lọ́run, ṣe gbóhun tó sọ, ṣe rí pé òun ló ṣiṣẹ́ yẹn. Dáhùn pé voice note yẹn tán release jáde, òun ló ṣokùnfà tán fi sọ pé obìnrin yẹn pé kó wá lọ fẹ̀yìntì, ó jáwọ́ nítorí pé wọ́n mọ̀ pọ́rọ̀ yẹn lè di wàhálà. Gbogbo ẹnu ni mo fi sọ. Ó máa ti ní nǹkan tán fún obìnrin yẹn tán sọ pé ṣáà lọ kọ̀wé kò fiṣẹ́lẹ̀ kó kúrò bẹ́ẹ̀, wọ́n ba ọ̀rọ̀ ìjẹmọ́ wa lọ́wọ́. Èmi sì wà nú àwọn tó ń retí ọjọ́ iwájú bóyá á ro orúkọ obìnrin yẹn bì kan tí wọ́n á ní wọ́n fún ní ipò kan tí wọ́n á announce fún wa, torí bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n padà san ọjọ́, wọ́n san ẹ̀san oore rándanrandan tó ṣe fún wọn, tó bá wọn fìyà jẹ ọmọ ọlọ́mọ, wọ́n padà san fún wọ́n ṣe san fún àwọn tí ṣáájú. Ṣé irú ẹ̀ náà ló tún ń ṣẹlẹ̀ yìí? Títí dìgbà wo la máa wo ara wa ràn báyìí tí wọ́n máa mú wa lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n máa pa wá lẹ́nu mọ́? Yes, Dele Farotimi is not the first legal practitioner that will be arrested this way and sent to jail. Bọ̀yìn àgbààgbà Yorùbá, ẹ̀yin náà lẹ fi kọ́ wa. Ẹni má fòkò mi dáná, ìjọ kan lèèyàn ń kọ́. Ìjọ wo la máa bẹ̀rẹ̀ sí kọ́ kínní? La máa jẹ́ òye wọn pé ẹ má mú àwọn ẹ̀gbọ́n wa, ẹ má mú àwọn bàbá wa, ẹ má mú àwọn èèyàn wa mọ́, ẹ má máa lọ fi wọ́n sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀, lórí ọ̀rọ̀ tí ò nídìí. Ó dọmọ Haúsá mélòó tán mú bẹ́ẹ̀ tán lọ fi sẹ́wọ̀n lórí irú ẹ̀? Ẹ sọ fún mi, ọmọ Fúlàní mélòó náà mú bẹ́ẹ̀? Ìyẹn gẹ́gẹ́ bí ohun tí mo wá sọ lọ́sàn-án yìí. Mo ti sọ fún wa, mo ní ọpọlọ kágbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé lọ. Ọ̀rọ̀ tí mo lọ ra sọ yìí, mo fẹ́ kémi àtẹ̀yìn ẹ jẹ́ ká lọ ronú sí i, ká dàrò pé ṣé báyìí ni ó ṣe máa rí, ṣé báyìí ni ó ṣe máa lọ, àbòyẹ kí ìyípadà wà, àbòyẹ kí ìyàtọ̀ wà. Lóòótọ́ ara wọn tí ó ní ṣebí kò jà fún Yorùbá nation, ṣebí nǹkan mi ló ń sọ. Gbogbo wa kọ́ ni a máa arrive at the same spot at the same time. Most of us tá ní àwa nínú ìrìn àjò yẹn, everybody join at a particular time. Ìrìn àjò yẹn máa débì kan, yóò máa yé oníkálukú gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé train ni ó ń lọ. Nínú àwa tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, àwọn kan wọn tiẹ̀ bá wa rin ibùsọ̀ mẹ́ta, àwọn ti rí ohun tán wá wọ́n sọ̀kalẹ̀, ìjẹkújẹ tán wá jẹ wọ́n sọ̀kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn nísìn wọ́n tún ti ń pa kúbẹ́kúbẹ́, wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n tún ń retí torí pé wọn àti ìmọ̀ ibi tọ́rọ̀ máa já sí, wọ́n tún ti ń pa kúbẹ́kúbẹ́, wọ́n ti ń ṣe bí tòótọ́. Àwa lókù tá a máa sọ fọ́pọlọ wa pé a gbọ́dọ̀ gbọ́n, ẹ̀kan la tan ni ló ń tan ni ló mọ̀, kò gbọ́dọ̀ pẹ́ ẹ̀ẹ̀mejì, nítorí tá a bá tún gbà tá a gbójú wálẹ̀ wọ́n tún gbà. Àbí àwọn kan wà wọ́n bá wa bẹ̀rẹ̀, adáàrin kan ni wọ́n darapọ̀, wọ́n sì wà ń bẹ̀ wọn kúrò dì sìn. Nínú wọn náà ráwọn tó wọlé, tó sáré wọlé, tó sì tún sáré jáde pé mi ò rohun tí mo wá wá, àbí mo ti rohun tí mo wá wá jẹ́ mo bá tèmi lọ. Bẹ́ẹ̀ la ṣe láwọn kan tó yẹ pé bá a ṣe ń bá a lọ lọ́jọ́ iwájú, wọ́n á padà darapọ̀ mọ́ wa, tí wọ́n á dẹ̀ wúlò, tí wọ́n á dẹ̀ dúró tán. Òun là ṣe lè dẹ́yẹ sẹ́nikẹ́ni, láà sì lè yan ẹnikẹ́ni nípa ọ̀sìn pé ṣebí kò tíì bá wa sọ̀rọ̀ ìní, ṣebí nǹkan mi ló ń sọ. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ẹnu wọn, nínú ohun tó ń ṣe, nínú ohun tó ń jáde lẹ́nu wọn, tí à ń gbọ́ ohun tó jọ mọ́ ohun tá à ń sọ níbẹ̀ pé àwọn náà ń sojú abẹ́ ń kó, ṣùgbọ́n àwọn kan sì tún dàbí pé wọ́n náwọn nígbàgbọ́ pé Nàìjíríà ṣe é túntò. Mo ti sọ fún yín láìmọye ìgbà, mo nígbà kan èmi náà máa ń rò bó ṣe é túntò, ó níbi tọ́rọ̀ dé kó tó yé mi pé kò ṣe é túntò. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la máa fi ń wo ọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ àti àwọn àmì tí máa ń rí lára ẹ̀ ni màá ti mọ̀ pé ẹni ó ṣeé ṣe kóun náà padà rí kíní ìgbà ṣe rí. Òótọ́ ibi tó gbà kọ sóhun ló ń gbà sọ yẹn. Ẹ ti rántí ìlú Gángan, wọn ló kọjú sẹ́nìkan, ó kẹ̀yìn sẹ́lòmíì, ibi tó bá kọ sí ẹni. Ó sì dàbí ohun tá a kọ, nọ́mbà tá a kọ, tá a bá kọ 9, ẹni tó bá dó síbi òkè lọ́hùn, ó lè ní 6 lòún rí. Ìwọ tó dó ń bí, o lè lọ rí 9. Ẹlòmíì lè ní G lójú tòun, kò tí ì yé wa. Ibi tó ní kálukú bá dúró sí ló ti ń rí. Ìyẹn ò fàjà, tá a bá fi sùúrù ṣe. Ṣùgbọ́n tí ò yẹ ká ṣe ni pé káwa yanra wa ń pọ̀ sí. Kán mú àwọn kan nu wa kán máa fìyà jẹ wọ́n, káwa kan máa wá sọ pé ohun tó jẹ lóyo, àbí ká máa dunnú, àbí ká máa nítorí pé kò darapọ̀ mọ́ kinní kan ni. Bóyá tí gbogbo wa bá pohùn pọ̀ tá a bá sọ̀rọ̀, á gbára wa lẹ̀ lọ́wọ́ àwọn alágbára ayé, wọ́n ń fagbára ní ọ̀pọ̀lọpọ̀ lára. Elédùmarè ò ní jẹ́ kára ní èmi àtẹ̀yìn, àní ṣubú fọ́tayọ̀. Mo sì gbàládùra pé Elédùmarè á ṣe ìyanu. Alàgbà Dele Farotimi ń padà sílé láìpẹ́ láì jìnnà, gbogbo bó ṣe wù kó jẹ́, kò ní mú ẹ̀mí wọn lọ wọ̀n níbà lọ láṣẹ Èdùmàrè, àbúrò sì ní ṣe wọ́n. Títí ìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Dr. Mike Ọlá Ifágúgù yín kan báyìí. Mo kí wa pé a tún ríra láìpẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ máa yáṣẹ́ o, ẹ ṣeun. But now he was in the AIG's office, and the AIG asked him, "Do you have the authority of Mr. Elurelu to write this petition?" He said, "Yes, he did." So the AIG said, "Well, you would have to tell your client to write us himself, under his own hand, to ask for Mr. Farotimi's prosecution." I was incensed that he would be asking that, but I could also recognize the delicacy of his position. Here is the very best friend of Mr. President who just went to France with him, demanding the prosecution of an irritant like me. Who was I
But the AIG used his discretion, and me, I'm a Yoruba boy. When somebody has tried to diffuse a situation, I accepted the way he diffused the situation. So he asked us to go. He told the man who had been talking bail that Mr. Fautimi is not unknown to you. When you asked him to come, he came at your invitation. I'm sure if you need him again, you can always ask him to come. You will soon understand the importance of this background. Just bear with me. So when we got back downstairs, DCP turned to me and said, come back next week, Thursday. I had things already scheduled for that day. I did not argue. I became aware that some men purporting to be policemen from the Ekiti State Police Command were in Lagos on a mission to abduct me. I believe the Ekiti State Police Command is under the Zone 2 at Onikon. I was at Onikon repeatedly, and nobody was aware of any form of interest in me by the Ekiti State Police Command, or any police formation for that matter. So at this point, knowing and being very familiar with the evil forest that we call Nigeria, because that is what we have built. So living in this evil forest, it became particularly clear that I must be very careful with my movement, because there were kidnappers on the prowl, or perhaps hired killers, because this could definitely not have been policemen. I wasn't missing, I wasn't lost, my whereabouts was not unknown. But these persons were intent on abducting me. Knowing all of this, I was forced to avoid publicizing the funeral services of my father-in-law, which took place in Ibadan last week. I had to be moving around like a prey, being hunted by persons who are meant to be paid by my taxes for my protection. Things got to a head on Friday afternoon when one of my domestic staff was about to be abducted in this same attempt at getting me. He was told that he had a parcel. But I had already raised the threat level in my household and everywhere around me. And the young man was conscious enough to avoid being abducted. But these persons abducted the security staff of a company in which my wife has interests. And we had to strive to have this person bailed by that evening. Now, this was where it began to get interesting, because now I had to try and find out exactly what was going on. And I thank God for grace, because we must all become very clearly aware that there are times when you'll be waiting to find angels with wings. But the angels that will be sent to you might not come with wings. But there have been men and women who stepped up to the plate in the last couple of days with information, and information is power. It came to my knowledge that there is a charge that had been fraudulently preferred against me before a court in Ekiti State at the instance of Chief Afe Babalola. This charge had been fraudulently preferred, hidden from view, and the court had purportedly demanded my presence multiple times, and I had failed to appear before this court. And this court had then proceeded to issue a bench warrant for my arrest. This is classic Afe Babalola. I detailed his corruptive influence in my book, Nigeria and its Criminal Justice System. And what he has done is exactly what he has always done in hiding, but he has done it this time again. And the calculations were that I would have been picked up, taken before this judge who must have either been compromised or misled in Ekiti. And I would have been remanded in prison custody for being somebody who was meant to face trial and who had refused to bring himself to court. I am reliably informed that social media influencers have been paid to spin these narratives after my arrest. Human rights activists have been positioned to start speaking after my arrest, including one at Daya. High offices in this country have been compromised in pursuit of my persons. High offices, from the Inspector General's office, because the police have been subverted. The Attorney General of the Federation needs to examine himself, because his office has been somehow linked to this as well. I do not know if the presidency is directly involved in this, and I will not make frivolous charges. But high offices have been subverted in pursuit of a criminal purpose. I have committed no crime, done nothing wrong. If I have committed any wrong for which the state requires my attendance in a court or at a police station, they know exactly where I live. I will live only once. I will not live cowering to any man. Let us be clear. If and when I have a charge to answer before a court, you all know where I live. I'm not hiding, and I'm not running away from anybody. Let us be very clear about that. I will never run away from Nigeria. We all have to pretend that we are in a democracy, and we have to pretend that we are citizens, and we have to pretend that we are a country ruled by law. And by all means, you will pretend that we are. I have done nothing. And if I have a charge that should be preferred against me, bring it on. I'm happy to come to court to have my day. If there is a crime, there must be justice, not only for the person who is aggrieved. There must be justice for the accused. And there must also be justice for the system. This is not how to build a rule-based system, where the system itself becomes so criminal that policemen were engaged in criminality. I was at Zone 2 twice. But this
They never reported in any police station in Lagos. Never. This was a rogue operation designed to achieve a criminal purpose. Gentlemen of the press, I'm a Nigerian, what and all. I'm not different from any one of you, but I desire a better Nigeria. And in my desire for a better Nigeria, the only weapon I have employed, whilst others have picked up guns, whilst they've picked up lies, blackmail, the only weapon I have ever used is the truth. It is sufficient both as a weapon and as a defense. If you are not happy with anything I have said, whether it is the one that is busy complaining that I say that he's an impoverished rich man, or the one that is angry that I told the truth of his corruption of the society, or any one of them that are angry about what I have done, the only thing that binds all of us, and by which we are bound, is fidelity to the truth. If I have done anything wrong, drag me to court. Stop all this on their hands or repetitious move, and let me be very clear. A petition is on its way to the National Judicial Commission. Let it find out exactly who this judge is. I will not dignify this fraud. I will not dignify it. I have already filed a fundamental human rights enforcement suit against all the parties, and I will submit all the necessary petitions both to the Police Service Commission and to the Judicial Service Commission. This is fraudulent and is fraud in the face of the entire nation. Thank you very much. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.